Africa Content TV. Haji Muhammad Saheed Balogun. Ṣé bí gbogbo wa náà la mọ̀ wọ́n? Yes, sir. Àbí ẹ mọ̀ wọ́n mọ́ ni? Àmọ́ ọ̀kẹ́. Ṣé wọ́n ti ń gbọ́? Àṣedídé tí wọ́n dé yìí, àṣedídé àmì ni. Amiru Zakiri. Dídé tí wọ́n dé yìí, mo ti sọ níbi kú ayé Haji Saheed Balogun ó tún 20 alive. Mo ní lọ́nà wo ni gbogbo ó tún máa fi 20 alive. Àpapọ̀ onígbàgẹ́. Ní Adúláfúbá ní ó dá, òun bọ̀ wá bá mi ń lọ rí lọ́la. Èyí ń lánàá. Ọmọ kan àfi tọ́lọ̀ ń bá ṣe. Èyàn ò lè ṣe wọ̀dùwọ̀dù rí oore àfi tọ́lọ̀ ń bá fún yàn. Adúláfúbá bá ní tó kú ó tó wò òun fẹ́ kí Haji Saheed ó máa gun jíìpù. Onírú jíìpù wo ó ní Lexus. Kìí ṣe Lexus. Mo nírú Lexus wo ó ní GX ní tó jẹ́ 470. Mo nírú èwo ni a ní àbáwá níbo òun náà. Tani kọ́kọ́rọ́ bẹ̀rẹ̀ waziri da. Aina waziri. Lexus onanu. Abada. Bọ́sí bí báyìí. Abada. Mátò náà ni. Ẹ dákun ẹ bá ń pariwo Allahu lẹ́mẹ̀ẹ́ta. Sana si wo ẹgbẹ́ náà lè mímọ̀ wà láti ìtàbẹ̀ wọn. Àbámọ́dìmọ̀ yìí náà lẹ́ ṣàdúrà fún àgbà. Ṣé wàá lí ní ọ̀lẹ́ bá ṣàdúrà? Fi bẹ lọ́n lẹ́ẹ̀kan láti fi bẹ́ẹ̀ ní sínà. Ọlọ́run dákun gbà bó ṣe lọ́wọ́ ọmọ gbà. Àdúrà fún tọ̀, Ọlọ́run dákun mọ́jọ wálẹ̀. Ọlọ́run dákun mọ́sàjọ́ ọmọ ga sí. Òkúta Ọlọ́run dákun mọ́jọ wọ bẹ́ẹ̀. Ọlọ́run bá sí ní ẹlẹ́mìí gígùn. Àtàláfíà ara. Àásìkí tọ́lọ́wọ́ ọmọ fún bí ṣe náà. Ọlọ́run dákun mọ́sàjọ́ ọmọ fún ní pẹ̀lẹ́ fún lásìkí sí bẹ́ẹ̀. Bá a ṣe tọrọ fún àtúrọ̀fù yẹ Ọlọ́run dákun mọ́sà sí bẹ́ẹ̀ fẹ́ nípa ọ̀gán wa náà. Ọlọ́run wọlé ọjọ́ ni. Ọlọ́run dákun mọ́sà gbà bẹ́ẹ̀. Haji Saheed Balogun tí wọ́n dùn nú yìí. Ọlọ́run dákun mọ́jọ tún rí bànújẹ́ mọ́. Ọlọ́run dákun mọ́sàjọ́ ọmọ dùn sí i. Ọlọ́run dákun mọ́jọ wálẹ̀. Ọlọ́run jẹ́ ọmọ ga sí i. Gíga rẹ̀ ìdùnnú tiwa náà. Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún. Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún. Ọlọ́run ṣàánú ẹ̀kọ́ gbà bẹ́ẹ̀ fún. فاتحة صلاة الفاتح. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اللهم صل على سيدنا محمد أقل الأكل والهادي إلى المسلمين وعلى آله حتى نقدم آمين. ربنا العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله. Kò gbọdọ̀ pa fún wa, àdúrà. Kò gbọdọ̀ ṣe fún wa, àdúrà. Kò gbọdọ̀ pa fún wa. Kí ló ṣe wà báyìí tí ń rìn báyìí? Ó kọjá bẹ́ẹ̀. Ẹ bá mi tún kọ káwọn èèyàn kọ kí ló lé náà lè fi bá wọn ẹ̀dá kù. Orin kan wà tá a kọ lálẹ́ ọjọ́ yìí. Èwo ni ẹran tí mo yí sáà sí. Kọ́dún ètò parí. Kọ́dún sọ́ọ̀tì. Orí wo ló gbọ́ òun ló fún ọ? Ẹjọ́. Kọ́dún ètò parí. Yóò.
oore. Wọ́n sí bíbá ikọ̀ wá ká tó ẹ̀kọ́ ká. Orin yẹn dápẹ́ jẹjẹ kọ́ bá mi kọ́. Èmi retí oore, èmi retí oore. Ọ̀yẹ́ ká ní sábà, èmi retí oore. Èmi retí oore, èmi retí oore. Èmi kọ́ lẹ́tà sálà o, èmi retí oore. Lẹ́tà tí Saheed èsì tí ìsì tó ń dé lọ náà ni. Èsì ń dé lọ náà nù lẹ́tà tí Saheed kọ. Gbogbo àwọn tá a dunnú sí oore Hájì Saheed. Gbogbo àwọn tí a dunnú sí oore Hájì Saheed yìí. Gbogbo àwọn tí a dunnú sí oore Hájì Saheed yìí. Gbogbo àwọn tí a dunnú sí oore Hájì Saheed Balogun yìí. Mọ́tò kan wà tí mo ní ilé ó kọ̀ndẹ́mù. Mo ní bẹ̀rù lẹ̀ wù mí torí rọ́gẹ̀dì. Ó wá ní sáà lè ṣe nǹkan mi, mo ní ilé ló wù mí. Olùdá tí n bá ti lówó kiri. Àmọ́ ló máa tẹ̀ kọ́dà tí ń bára fún ẹ̀jì. Ẹ̀bí tọ́lọ̀ tún wá. Èmi lẹ́tà sálà èmi. Adáfò ní kú. Àmín. Ní bàjẹ́. Ó ṣe oore ilé ìfún wa ni Ọlọ́run ó ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ. Àfa Sàlátì. Ṣẹ́yìn náà rí pọ́tẹ́ntì kìíní. Ọlọ́run sì sáyìn ní ọkọ̀. Ní bàbá ti sọ, àfa wa ẹ̀ ní kú. Ní yóò ní bàjẹ́. Oore ìsìn kan mú gbàdúrà. Oore tẹ́ ẹ bá lọ tán yẹn 100 years time. Tọ́lọ́run ó fi jẹ́ kórúkọ yóò mọ̀ wá. Inú yóò ní bàjẹ́. Inú mi náà sọ. Alhamdulillah, congratulations. Listen, à ń jọ pamọ́ tòun travel nísìnyí.